Yeah, gbogbo ojú tó ń wò mí. Ẹ jọ information kan ni mo sáré rí tí mo ní kí n sáré wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ó ṣeé ṣe kẹ́yìn kan náà ti rí o, but mo wò pé gẹ́gẹ́ bí mo ṣe máa ń promise yín wípé any information tí n bá ti rí mi ò ní hesitate láti mú wá fún yín. Adéọmọdé òun ló gbé information yìí jáde tí mo rí. Ẹ gbọ́ kí ni relationship Wùnmí Toríọlá ìyàwó Ṣẹ́gun Ògúngbè pẹ̀lú MC Olúọmọ. Ó dàbẹ̀ ní pé mi kò ti ń gbọ́ fìrìfìrì yẹn rí tẹ́lẹ̀ pé ó dàbẹ̀ pé nǹkan kan wà láàrin wọn, but ó dàbẹ̀ ní pé now Adéọmọdé wa ti wá tàn ìmọ̀mọ́lẹ̀ sí báyìí sìn. Ó ti wá gbé interview kan tí Wùnmí Toríọlá ṣe. Ó dẹ̀ ti sọ̀rọ̀ nípa ẹ̀. Èmi fún ara mi ò ní much thing láti sọ, but mo kàn fẹ́ kẹ́yìn olólùfẹ́ mi kẹ́kọ̀ọ́ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ àti advice tí Adéọmọdé tó fún Wùnmí Toríọlá. Ẹ má bá mi ká lọ. Ìyẹ́bóyè àti Ṣẹ́gun Ògúngbè táwọn kan bá máa lé tiẹ̀ mọ́ MC Musiliu ọ̀rọ̀ ti jábọ̀ gan o. Ẹ wo fídíò yìí. Nípa pé MC wá sí pàtí èmi kọ́ ni mo padà pè wọ́n. Ṣé ẹ̀kọ́ mi sọ pé mo sọ fún wọn rí? Èmi kọ́ ni mo pè wọ́n rárá. Godfather mi. Ìgbà tí wọ́n bá Godfather mi pé bàbá ó dẹ̀ ní aṣọ tí mo mú yìí àwọn ò lè wọ̀ torí ó kéré. Màá lọ bá wọn mú aṣọ mi. Pé so aṣọ yìí làwọn fẹ́ wọ̀. Ohun rẹ̀ kéré, ó kéré, yes. Pé so àwọn fáṣọ gidi, ẹ ti understand. Wọ́n dẹ̀ lókè sá, pẹ̀lú aṣọ wọ́n dẹ̀ sọ fún mi lọ́ba wọn. Ìgbà tí wọ́n lè dọ́dọ̀ wọn, wọ́n dẹ̀ ní àwọn máa pa wọn tí àjọ máa lọ. Táwọn bá wọn ní tíátà làwọn làbọ̀. Wọ́n ṣó tíátà, I don't want to mention his name. Ó ti ní wọ́n dẹ̀ ní pé àwọn máa pa wọn tí àwọn jọ máa lọ. Pé so àwọn àlejò máa lè gbé aṣọ fún gbogbo wọn. Ojú mi báyìí, wọ́n dẹ̀ gbé fóònù, wọ́n dẹ̀ gbé ń sí. Hello Musiliu. Wọ́n ṣe sọ yẹn sọ́nù ẹ wà lẹ̀ ẹ má bínú sáà mo pè é lórúkọ pọ̀ síbi bí wọ́n sì ń ṣe pé wọ́n jẹ́ ìyẹn Godfather mi. Hello Musiliu pásítọ̀ Wùnmí Ajíbóyè ó fẹ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ sí ẹ̀mí òbí yóò ti gbọ́ rí àwọn ẹni ó ti sọ fún mi rí kíní kan ok aṣọ tá a máa wọ̀ mo ti sọ fún un ó máa wá bẹ̀rẹ̀ àgbàṣọ tẹ wá fún ẹ o iye tẹ bá fẹ́ ẹ sọ fún un sọ wá lè bù wá fún un. Ó dẹ̀ lókè ó dẹ̀ lókè sáré ṣe ìmídẹ́rì náà bẹ̀rẹ̀ náà ó pé ọ̀kan lọ́mọ lábúlé àdó Wùnmí gbé aṣọ bẹ̀rẹ̀ ọmọ mi gbé ọ̀pọ̀ ọmọ mi ni o so aṣọ tí àjọ máa wọ̀ ni olè mi náà fẹ́ wọ̀ o kíní kan ó ní kí lọ gbé fún wọn ó ṣe tán nìyẹn ó lè gbé wọn ìfapẹ́ tó bá aṣọ gbé fún wọn bọ́jọ́ tó máa bọ́ ṣe lọ sọ́dọ̀ MC àwọn sí ilé ìkan náà àwọn officers wọn tó máa ń wà ní wájú ilé wọn náà ní kí n gbàṣọ yẹn fún mo dẹ̀ kó báyọ̀ tó fẹ́ fún wọn mo dẹ̀ lọ sábúlé àdó mo lọ bá yẹn fún mo dẹ̀ gbé fún wọn pé wọ́n dẹ̀ ní pé wọ́n ti pè mí Godfather mi ti pè àwọn pé kíní kan ẹ ṣe sà àwọn arìtì ní o ẹ ṣe mo dúpẹ́ kíní kan ó tó. Ìbéèrè kan tí mi kàn fẹ́ bẹ̀rẹ̀ sí àti mi alákẹ́gbẹ̀ẹ́ ní Godfather yìí yẹn tí wọ́n níyàwó sílé àbí sí Godfather wọn tó bá jẹ́ pé wọ́n níyàwó sílé kí ló dé tí wọ́n lè bá yín sọ̀rọ̀ sọ̀tọ̀rọ̀ kẹ́yìn náà lè wà nílé ọkọ kẹ́yìn àbí wọn báyìí báwọn níyàwó sílé wọ́n náà enjoy home wọn wọ́n enjoy marriage wọ́n ní happy home wọ́n dẹ̀ ní stable marriage kí ló dé báyìí báwọn Godfather yìí tí wọ́n lè wá jù fẹ́yìn náà kẹ́kẹ́rẹ́ gbéyàwó yìí kẹ́gbàdàn yìí ẹ̀jẹ̀ kí n sọ̀tọ̀ kan èèyàn kí ẹ̀rọ ayé kò ní máa mi àbí kò ní máa jẹ kò sí ìgbéyàwó tó perfect bàbá tó bí mi lọ́wọ́ máa ń sọ̀rọ̀ kan and they don't ever look for a perfect woman ó ní èmi ọtí máa wọ́n ti máa jẹ́ ó ní èmi ó ní I should try to bend the hair to my own taste yes so now kò sí ìgbéyàwó tó perfect man kò dẹ̀ sí ìgbéyàwó tó kò tí kì í ṣẹ̀yàwó kò sí ìgbéyàwó tí àwọn tí kì í ṣe ọkọ the worst náà ni pé bí àwọn tèmi rí bó ṣẹlẹ̀ ní pé ọkùnrin bímọ síta àdéṣe dáhùn obìnrin tó sì dárí di ọkọ wọn the worst ni wípé àti rí obìnrin tó ká ọkùnrin máa bú rẹ̀ tó ká ọkùnrin máa bú rẹ̀ tó lè padà pàtí tí àlàyé tí wọ́n ṣe tó ní ìtumọ̀ sí ó padà dárí di ìyàwó ẹ̀ tí wọ́n ní nǹkan tẹ́lẹ̀ òkè fún kí wọ́n sínú ìgbéyàwó ni pé gbàsípò kájọ àìsè síra agbára lójú kájọ ká máa yọ bẹ́ẹ̀ síra ká máa yọ àjà síra èmi ò kì í báyọ̀ dámọ̀ràn pé kí tọkọtìyàwó bẹ́ẹ̀ sì wà papọ̀ ìyẹn nìkan but tí inú àwọn tàbí tẹ náà ti sọ̀rọ̀ débẹ̀ tó túmọ̀ sí pé nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin yín ó ṣe é ṣe kó jẹ́ nǹkan tí ó sì lè ṣe yẹn jù àti ànífẹ̀ẹ́ yóò ẹni pé nínú lẹ́yìn kan tàbí you were begging us pé ká jọ ká lọ subscribe sí YouTube yín because ẹ̀yin náà ń sáré pé látàrí ìfẹ́ káwọn èèyàn ní sí ẹ̀yin náà sọ ní ọ̀rọ̀ pé káwọn èèyàn jọ dáadáa ti yín ọ̀rọ̀ Ṣẹ́gun Ògúngbè káwọn fi yẹn sílẹ̀ káwọn lọ bá yín wo fíìmù yín káwọn lọ sí kíníkan wọ́n sẹ́yìn náà rí wípé látàrí ìfẹ́ káwọn èèyàn ní Ṣẹ́gun Ògúngbè bẹ́ẹ̀ ṣe tútù káyẹ̀ nínú àwọn èèyàn òkú
bóyá àwọn èèyàn nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ sí tó wà papọ̀ ní ìmọ̀ bí i understand mi mọ́ so òun ló jẹ́ kí wọ́n sọ pé irú Godfather yìí torí tó bá jẹ́ pé mi mú jẹ́ Godfather ẹnìkan ọmọ kan kódà àwọn ọmọ mi ní ṣe tíátà mọ̀ àwọn ọmọ mi ní ṣe tíátà mọ̀ àwọn gúrúùpù mi mọ̀ ní ṣe tíátà mi kì í fẹ́ kí lè nǹkan kan dàrú náà tí wọ́n bá rí pé nǹkan ṣàṣemáṣe pẹ̀lú ọkọ ẹ̀ nílé bí mo ṣe máa ń gbé ọ̀rọ̀ ẹ̀ lérí àwọn kan tó máa ń wò ní pé tí gbogbo àwọn ọ̀gá ní ṣe tíátà bá lè rí pé ilé àwọn èèyàn máa bẹ́ẹ̀ máa tẹ̀lé ṣe tíátà. so kámi èmi wá nírú Godfather yẹn máa ti dá sọ̀rọ̀ yìí máa ti dá sí kó lè ṣètò wọ́n jẹ́ kí n bèrè pé sí Godfather yìí níyàwó mi ò mọ ẹni tí wọ́n jẹ́ ọ ẹ má bínú Godfather sàbí ìyájú sí yóò gbèdú yájú sí yóò but bọ́dọ̀ sí táìmì nìyẹn èmi ò lè kí sàlejò ní ṣe tíátà mo sọ́nà fídíò mi lánàá láyé ANTP mo kéré but with the help of my boss Ọlọ́run fún wa ní oyè ńgbà yẹn mo jẹ́ state rep láyé ANTP most of ẹ̀yin tẹ̀ jẹ́ lómọ̀ kan tíátà lé ní mi ní òtí kẹ́rin ńgbà yẹn àwọn tó mọ̀ mí dáadáa tó jẹ́ college tó jẹ́ ọ̀gá mi ọ̀dọ́rọ̀ ẹni tó jẹ́ secretary tampan lọ́wọ́lọ́wọ́ báyìí national secretary ọ̀gá mi Sunday Aladu Sibata ara àwọn ọ̀gá tó pa wá nìyẹn bàbá mi late Ogunma Jek àwọn bàbá tó pa wá ní ọ̀gá tó kọ́ mi sàjàkárò bàbá mi jáde lé bùsùn òkò tó ní wéèlú ìdíngò ojú àwọn bàbá mi yẹn bàbá mi tó gbogbo olúmi tó ṣe ọlọ́pàá ní Sọlá Aríkúsà tàṣe fíìmù dàmáwákọ̀ àwọn bàbá tí wà ní ẹ̀ nígbà tí ọ̀rọ̀ tampan náà dẹ́ẹ̀dẹ̀ Ọlọ́run fẹ́ jẹ́ kí n jẹ́ the first elected tampan chairman ní local government so wọ́n mọ̀ sí pé tí wọ́n bá sọ̀rọ̀ nípa tíátà Yorùbá yìí kì í ṣe àlejò ẹgbẹ́ so mo mọ àgbẹ̀rẹ̀ mi rí ní orí ta ẹgbẹ́ mo fídíò tí mo sì lánàá mo ń sọ pé àwọn bàbá àwọn elders in the industry kí ló dé tí wọ́n kì í dá sí ìjà tó ṣe láàrin àwọn ọmọ onítàkà méjì tàbá fẹ́ra kí ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sí mi náà lédi máa wo fídíò mi sí ní báyìí tá a jọ rìn ní bí a máa fẹ́ra ní industry yẹn àdùkà kò dé sí kankan náà àwọn bàbá tí wọ́n wò pé àwọn ọmọ yìí bọ́ sí nífẹ̀ẹ́ àwọn yìí ẹ̀yẹ kájà sí àdùkà tàbí tí wọ́n déètì introduction wájú kò sí kankan náà bàbá yẹn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá wọn gbọ́ so kò dé yẹ kó máa rí bẹ́ẹ̀ kò yẹ kó máa sí kí ni kó máa rí bẹ́ẹ̀ so àǹtí mi everybody love yín àtàwọn táwọn ṣe tí a ní ti tíátà àtàwọn tó wà ń ta wọ́n nífẹ̀ẹ́ yìí méjèèjì wọ́n lè nífẹ̀ẹ́ ìyàwó àkọ́kọ́ náà kódà wọ́n máa ń sọ fáwọn ẹgbẹ́ kí ni Ìgbàṣẹ́gun gbàgbà mi ti máa rí tí mo máa rí picture Ìgbàṣẹ́gun àti ìyàwó first wife wọn táwọn ẹgbẹ́ tíátà àti Wùmí wọ́n pè ọ̀dà Ọlọ́run fún wọn ní ẹ̀bùn tọ́lẹ̀ máa ń lè jí ìyàwó méjì tí àwọn ìyàwó méjì dẹ̀ mọ́ra wọn tẹ́lẹ̀ ló ń gbé tí wọ́n dẹ̀ ń dúró sáńdẹ̀ ló ń sẹ́kẹ̀rẹ̀ mi no àpẹẹrẹ gidi lè jẹ táwọn pé nǹkan mi máa padà ṣẹlẹ̀ so because ìgérí ò da ẹjọ́ náà ẹjọ́ náà bàbá ọlọ́mọ yẹn kéèyàn rọrùn sí industry bó sì máa bẹ̀rẹ̀ lé tẹ́lẹ̀ mi fún ẹ mo yá àwọn tó ti ṣẹlẹ̀ náà bílẹ̀ tó ń ṣẹlẹ̀ bílẹ̀ tó yẹ kékeré báyìí náà tó padà single mother gbé ní industry yẹn dèní ẹ mo yíyan tó ti single mother ní industry yẹn ẹ mo yíyan tó ti single father ní industry yẹn náà lédè máa sábà pọ̀pọ̀ láyé ọmọ tíátà méjì tó máa ń fẹ́ra kí ló dé ṣé iṣẹ́ yẹn máa ń yí wa padà sí àjẹ̀nú ni. I don't know. God. I don't know. Àwọn àdéhùn sí fíìmù tàbí kọ́ àwọn ẹni mọ́ra ẹ̀dá nínú ìwà tiwa. Àwọn àdéhùn sí fíìmù tàbí kọ́ àwọn ẹni happy home. Àwọn akẹ́kọ̀ọ́ òde ní happy home. Àwọn àdéhùn sí fíìmù tàbí kọ́ àwọn ẹni stable marriage. Ọ̀pọ̀lọpọ̀ òde ní stable marriage. Àwọn gbogbo ẹ̀kọ́ tà ń kọ́ àwọn ènìyàn. Kí ló dé ká ọjọ́ tàwọn afẹ́rẹ́ jẹ́ sign post tó kàn júwe ọ̀nà fáwọn èèyàn tó ń kó fóònù dùkọ̀. Ayé òwúrí ìwà rere yẹn táwọn bá gbogbo ẹnu sínú wa. Àwọn ayé òwúrí nínú ayé wa. Sẹ́yìn owó tó kàn ní mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin obìnrin tí wà ní tíátà industry lè mèrè. Kẹ̀fẹ́ onítíátà tí wàá tún tíátà bá ní ìṣù náà ló ń lò máa ṣẹlẹ̀ bíbélì sọ́nà òwe wòlíì obìnrin fi ọgbọ́n kọ́lé ààrẹ obìnrin ló nílé ìwọ ló máa bí ìdókòwò ẹ̀ ọkùnrin tó ní tíátà gan ṣàgbèrè sí ẹ̀gbọ́n mi wọ́n tún wá wò pé àwọn máa fi sílẹ̀ tí àwọn kan náà wà níta táwọn fi sílẹ̀ má wọlé àwọn agbó fún ẹ ó máa ṣe gbọ́ máa ṣàwò wọ́n ní kí àwọ̀ ẹ̀sìn dání o tó bá dọ̀gba tó má padà yóò pé kí ibi tó wọ industry yẹn wá pa ẹ̀ tì ibi tó ti wá kúrò wọlé lè padà síbẹ̀ mọ́ àwọn padà sọ ẹ̀sìn mọ́dà àwọn dẹ̀ ní ìyàwó tí wọ́n sílé wọ́n ní ìyàwó tí wọ́n sílé táwọn gbàgbẹ́ tó mo fẹ́ kẹ́yìn àti wa ẹ̀yìn ìyàwó ẹ̀yà fún wa ẹ̀yìn wa industry yẹn kẹ́ dàrú ẹ̀yìn lẹ́dẹ̀ẹ́ jẹ́ ọkùnrin náà ní industry yẹn náà ẹ jẹ́ kí ọmọ yín ká yín lára owó tí níyàwó ní industry yẹn ọlọ́run gbé ìyàwó alágbàdì kàtẹ́ fún ẹ̀ ní industry yẹn kí ló tẹ̀lé tó pamọ́ kẹwàá jọ máa ṣiṣẹ́ kẹ́
kájọ máa ronú bẹ́ẹ̀ sí máa grow industry tẹ wàá máa ṣe lánàá kiri ìyàwó ẹ̀ wà location ó tẹ̀ tó ń gbóbìnrin mi sọ location tó ní túmọ̀ sọ́mù làákàyè dání sọ́mù làákàyè dání àwọn ọmọ kékeré tó gbẹ́kọ̀ èmi kò tó bàtà ìyàwó ẹ̀ ní industry yẹn àwa ìyàwó ẹ̀ pé o ti ń gorí ẹ̀ àwa máa gbé ìwọ̀n àti ìyàwó ẹ̀ wà nípa ìyàwó ẹ̀ lẹ́kùn sóbìnrin tó lè gbà bẹ́ẹ̀ náà so ẹ̀yin dájú wa brothers wa uncles wa àbúrò wa tẹ̀wà ní industry yẹn tẹ̀jọ́ kùnrin náà ẹ̀jẹ̀ kò mí ká ìlara o kò sí àtúntà bí happy home láyé o kò sí àtúntà bí happy home ẹ̀jẹ̀ kò mí ká ìlara gbogbo ẹ̀kọ́ ni kíbọ̀ yọ ṣọṣọṣọṣọ gbogbo ẹ̀kọ́ ni pátápátá ẹ̀yìn kò wá àdúrásì ẹ̀yin bàbá mi tẹ̀ owó mi ìyá mi tẹ̀ owó mi ṣàwọn rí lórí fídíò yìí sísàdọ̀wálé àìfọ̀nà. yá ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Adéọmọdé yẹn ọ̀rọ̀ lẹ gbọ́ aṣọ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ èmi ò ní much thing láti sọ torí pé kí ni Adéọmọdé ó ti give a reasonable advice ó dẹ̀ wá kù sí ẹ̀yin obìnrin lọ́wọ́ ó kù sẹ́yìn obìnrin lọ́wọ́ gẹ́gẹ́ bá Adéọmọdé ṣe sọ ó ní obìnrin ló nílé which everybody dẹ̀ mọ̀ pé obìnrin ló nílé lóòótọ́ bó o bá ṣe tó ilé ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe máa bá ṣé ẹ ti rí náà advice kékeré tèmi kàn fẹ́ fún ẹ̀yin obìnrin ni wípé ẹ reduce jealous ẹ lọ wo 90% ilé tó dàrú lẹ́ni jealousy ni 90% ilé tó dàrú lẹ́ni jealousy ni and ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o mo mọ̀ pé ẹ̀yin obìnrin kan ẹ lè má like 99.9 ọkùnrin náà ní tendency àti ṣàgbèrè ó wà nù jíìnì ọkùnrin whether you like it or not ó wà nù jíìnì ọkùnrin so gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá ti wá sọmọ courage yín tẹ́ ti pa ọkàn yín pọ̀ sọ́nà kan pé òkú sí mo ṣe fẹ́ ṣe ọkọ mi sì máa ṣàgbèrè but tí ó bá ta ti gbé wálé wá bá mi tó bá ti fún mi ní respect ti tèmi ṣé rí gbogbo àwọn obìnrin tí wọ́n bá ti nírú ọkàn bẹ́ẹ̀ yẹn ẹ máa rí bí ìgbéyàwó wọn ṣe máa ń last but ṣé ara wọn tó bá yẹ kó máa ń sọ pé àníṣe mi ò tiẹ̀ fẹ́ kóbìnrin kankan tiẹ̀ fọwọ́ kan aṣọ ọkọ mi tọ́kílẹ̀ sí pé wọ́n wá hug ara wọn irú wọn máa padà délé mọṣú gbẹ̀yìn ni tó bá padà délé mọṣú yẹn tán ojú wọn wá já ojú wọn wá là irú wọn ló tún máa wá advice obìnrin míì in wrong way ibi tó mọ̀ pé àwọn ti ṣe mistake instead kan advice obìnrin yẹn in right way mistake tèmi ṣe ń gbà yẹn òun ló sún mi délé mọṣú dé níyì o ìwọ náà má ṣerú mistake yẹn o wọ́n máa sọ fóbìnrin yẹn pé ìwọ ló gbà tó bá yẹ pé mi ò ní ẹ̀fà gbàrú ẹ̀ láyé ọ̀dẹ̀ ni wọ́n ní kíní kan ìyẹn náà wà lọ gbérú ìjà bẹ́ẹ̀ náà kó ọkọ ẹ̀ at the end of the day òun náà padà délé mọ́ ṣú àwa di 50-50 a máa sọ pé àǹtí ẹni tó sọ pé kí n gbé gbèsè báyìí àǹtí máa sọ fún pé nígbà tó rí o dàrú orí pé mi jẹ́ single o dẹ̀ ń gbá advice tèmi fún ẹ o ti mọ̀ wípé something wrong somewhere ìwọ gbọ́dọ̀ lo ọpọlọ ti tiẹ̀ nígbà tó mọ̀ wípé o fẹ́ gbélé ọkọ àbí àwọn àdé pé àdá inú àǹtí ló ṣì mí lọ́nà àǹtí kọ́ ló ṣì ẹ lọ́nà ìwọ ló ṣì rẹ lọ́nà ìwọ ló ṣì ara ẹ ní ọ̀nà so advice kékeré tèmi fẹ́ fún yín ni pé gbogbo ẹ̀yin obìnrin ẹ ní lọ́kàn 90% pé ọkọ tẹ́ ẹ bá fẹ́ ó ní tendency àti ṣàgbèrè and ẹ tún wá gbọ́ nǹkan kan o mo gbọ́ lẹ́nu àwọn oníṣègùn òyìnbó ni o àwọn dókítà oníṣègùn òyìnbó kò ń ṣẹnu ẹnìkan kò ń ṣẹnu ẹni méjì kò ń ṣẹnu ẹni mẹ́ta wípé tí ọkùnrin bá ní obìnrin míì níta is a big advantage fún ìyàwó ilé o pé because tó bá jẹ́ pé ìyàwó ilé nìkan ló ń bá ní àjọṣepọ̀ tó bá dé stage kan nǹkan ọmọkùnrin ò ní dìde mọ́ ok sọ fún mi ìwọ obìnrin tó ń wò mí o gbọ́kọ sílé ọkọ gbé ẹ sílé oníwọ nìkan ṣáá ni kọkùnrin yìí máa gorí ó wá dé stage kan nǹkan ọmọkùnrin ò wá dìde mọ́ kí ni nǹkan tó fẹ́ ṣe sí jẹjẹ kí ni mọ̀ pé ó kúkú pé obìnrin míì bẹ́ẹ̀ kóun lọ máa ṣe ń ta kọ́kọ́ yẹn sá ti máa lọ ṣe ń ta ni òun lè lọ máa ṣe ń ta tó bá rí pọ́ kò ṣe dáadáa mọ́ òun á bẹ́ síta kò kí ẹ̀ bọ̀ tó bá rí pọ́ kọ́ ń ṣe ń ta ìjà máa dé ó máa dogun ó máa di wàhálà kò dẹ̀ mọ̀ wípé ṣíṣe tọ́kọ́ ń ṣe ń ta yẹn òun ló ń mú kíní ọkọ
tó fi ń build up padà torí according to àwọn dókítà oníṣègùn òyìnbó wọ́n ní bọ́kùnrin bá ṣe ń ta yẹn a máa jí padà a lè máa bá tilé náà ṣe pé bọ̀ tó bá yẹ pé tilé nìkan ló ń bá ṣe tó bá dé stage kan nǹkan ọmọkùnrin yẹn á rí tìtìlé báyìí kò tiẹ̀ ní dìde rárá tó gbé kí ni ó ti jẹ́ ó ti sú nígbà tí mo wá gbọ́rọ̀ ẹ̀ mọ́ pé táwọn obìnrin bá dẹ̀ mọ̀ ní o ọ̀pọ̀ wọn ò bá dẹ̀ máa aláwọ̀ ọkọ wọn kọ́kọ́ máa lọ ṣe ń ta o advice tó yẹ kọ́kọ́ máa fọkọ wọn ni pé ọ̀gbẹ́ni rọra o mọ bó ṣe máa ṣe o má fà wàhálà wà bá mi lé o má ṣe but bí kọkùnrin má ṣe rárá òun gangan ní èrò ọkọ wọn láláì dẹ̀ mọ̀ pé ṣíṣe tọkùnrin ṣe ń ta yẹn òun ló ń help àwọn náà nù lé system ọkùnrin kò dàbí tóbìnrin ẹ̀yin obìnrin kẹ́ẹ̀kan open ni tí ọkùnrin bá ní disturb nínú ọpọlọ yìí nǹkan ọmọkùnrin ò ní dìde tó bá ní common stress lásán nǹkan ọmọkùnrin ò ní dìde tó bá ń ronú jù nǹkan ọmọkùnrin ò ní dìde so àwọn ọkùnrin a ní a lot láti package papọ̀ kí nǹkan ọmọkùnrin wa tó lè dìde a ní ìbàlẹ̀ ọkàn inú dídùn but ẹ̀yin obìnrin kẹ́ẹ̀kan open ni even though gan bí ò bá ń wù yín ṣe gan tẹ́ ẹ bá kàn ti open ọkọ yá wọlé but tọkùnrin ò bá wà òkè kò lè dìde tí ò bá dé lè dìde tí ò bá dìde báwo ló ṣe fẹ́ wọbẹ̀ tí ò bá lè kò lè wọ̀ àṣẹ ẹ̀gbọ́n mi Adéwálé Àyùbá ó ní tí ò bá lè kò lè wọ̀ tí ò bá lè kò lè wọ̀ ọbẹ̀ o ó ní láti lè kó tó wọbẹ̀ tí ò bá ti lè kò lè wọbẹ̀ ó yẹ kẹ́yin obìnrin gan kẹ́ máa fún àwọn ọkùnrin gan ní inú dídùn àtòrí yíyá inú dídùn wa náà ní ìdùnnú ti yín kò ń ṣòwò nìkan ẹ wò ìmọ̀ràn mi nìyẹn fún ẹ̀yin obìnrin I'm back to MC Olúọmọ àti Wùnmí Ajíbóyè kò sí nǹkan kan láàrin wọn o mi ò rò pé nǹkan kan wà láàrin wọn o bóyá wọn kan ń gbé rúmọ̀sì yẹn bóyá wọn ń jẹṣẹ́ ara wọn I don't know but ọ̀rọ̀ rẹ ti gbọ́ lẹ́nu Adéọmọdé yẹn lóòótọ́ MC Olúọmọ náà bàbá jápojápo ni nínú industry èmi gan lè mo lè fi ẹnu mi ka bí almost bí 7 náwọn top actress tó lọ́mọ ti já epo fún mo lè ka bí 7 tí mo mọ̀ èyí tẹ́mi mọ̀ ní o èyí tẹ́mi mọ̀ mo lè ka bí 7 tó ti já epo fún but Wùnmí Toríọlá Wùnmí Ajíbóyè mi ò kọ́ máa kọ́ sí ẹ̀ ìgbà tí mo máa ń gbọ́ information yẹn I was surprised but now Adéọmọdé ti wá clear nsìn so kò sí nǹkan kan láàrin wọn kò jẹ́ information tí mo ní kí sáré wá fún ẹ̀yin lólùfẹ́ mi fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí ì gbọ́ tó ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́ so ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe kẹ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ dẹ̀ comment kí lè rán ọkàn tí yín kí lè yín rí lórí ọ̀rọ̀ yẹn ẹ comment kẹ́ ẹ dẹ̀ like ire o.